Hmm. Ẹ̀yin èèyàn mi, a kú weekend ní o. A kú gbádùn, a kú bó ṣe ń lọ o. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bàbá Parọ́pò, bàbá ọba, wọ́n ní ó pe Queen Naomi. Ó warn ẹ̀ níbi tí wọ́n ti ń warn ènìyàn. Pé Queen Naomi etí ẹ mélòó? Etí ẹ mélòó kó tẹ́tí kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Pé anybody nínú àwọn olórí tó wà láàfin tó ń sọ fún ẹ pé tó ń dákú lẹ́ni wọ́n á dájí lọ́la, wọ́n á dákú lẹ́ni wọ́n á dá níbi pé wọ́n ń tanra wọn. Wọ́n á ní àwọn kò dáríjì wọ́n. Naomi dáríjì wá, òun ò ní ṣe bẹ́ẹ̀ o. Àwọn ṣe gbé àwọn lọ tọrọ dáríjì. Bàbá Parọ́pò ní tó bá mọ̀ wọ́n ara ẹ̀ kó ya ṣọ́ ara ẹ̀ gidi gan, wọ́n á kàn súnmọ́ ẹ̀. Anybody tó bá fẹ́ tọrọ dáríjì kó lọ sọ́dọ̀ Ọlọ́run kó lọ máa tọrọ dáríjì, not you. Àbí kàn sọ pé Queen Naomi o, ẹ jọ̀ọ́ o, gbàdúrà fún wa. Bàbá Parọ́pò ní don't try it again. Ó ní Naomi should not try it again. Láyé fábàdà. Pé kí ni ìtumọ̀ yẹn? Pé àwọn people yẹn, ejò burúkú lábẹ́ ewé ọkà ni wọ́n o. Pé kó ṣọ́ ara ẹ̀ gidi gan. Wọ́n á tọrọ dáríjì lénìí, ọ̀la wọ́n á ṣe, wọ́n á tún wá tọ̀ ẹ́. Wọ́n á tọrọ dáríjì lénìí, tó bá tún dọ̀la wọ́n á tún ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ. Pé kí Naomi kó ṣọ́ ara. Bẹ́ẹ̀ ni, wọ́n lọ ní kí Naomi kó ṣọ́ ara. Bàbá Parọ́pò ló sọ bẹ́ẹ̀ o. Pé kí ló dé? Lẹ́yìn tí èèyàn bá tutù, wọ́n á ní kí èèyàn gọ̀ ni. Pé òun ò máa tí ì rí irú tutù tó tutù yìí o. Pé kó yá tètè buckle up náà. Tó bá súnmọ́ irú tó máa sọ pé wọ́n wá sí ààfin, kó ṣọ́nu wọn gidi gan. Àdótọ́ dẹ̀ ni bàbá yẹn sọ. Ṣé Bíbélì fi yé wa pé ó ní kí resist the devil and he will flee away from you. Bẹ́ẹ̀ ni, ó ní kí ẹ lé èṣù, ẹ lé pátápátá kó sá lébélébé kó sá pátápátá kúrò níbi tó wà. Àwọn olórí kábíyèsí, èṣù ni wọ́n o. Èṣù ni wọ́n o. Wọ́n dẹ̀ sọ fún ẹ pé tí èèyàn bá fẹ́ bá èṣù jẹun, ṣíbí ẹ gbọdọ̀ gùn ni. Ṣíbí olúwa ẹ gbọdọ̀ gùn ni torí èṣù bó ṣe wà yẹn, ọkà ni. Bó ṣe wà yẹn tó bá tọrọ dáríjì lénìí, pé kí Ọlọ́run dáríjì o, Ọlọ́run ṣetán láti dáríjì. Ṣùgbọ́n ìgbéraga kò ní jẹ́ kó sọ bẹ́ẹ̀. Ẹni tí Ọlọ́run lé dànù látòkè ọ̀run tó lè wá sáyé tó bá Ọlọ́run lé rí pé lóhùn kúrò láyé. Nǹkan tó ń bá dẹ̀ ó máa fojú àwọn ọmọ ẹ̀ tó já sáyé, nǹkan tí máa fojú wọn rí. Bẹ́ẹ̀ ni, òun ni gbogbo ètè ẹ̀ ń rí tí Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n á dákú lẹ́ni wọ́n á dájí lọ́la. Parọ́pò ní Queen Naomi tó ń bá tún gbọ́ pé wọ́n tún súnmọ́ ẹ̀ tó wá sọ pé òun dáríjì wọ́n. Pé wo kó ṣọ́ ara gidi gan, pé kó wà very careful pátápátá. Torí wọ́n pé èṣù gidi gan ni wọ́n. Repentance devil ni wọ́n. Repentance the devil. Kí Naomi kó ṣọ́ra. Bàbá yẹn bínú ó sọ̀rọ̀ tán. Ọlọ́run kí bàbá yẹn sọ̀rọ̀ tán. Ó bínú tán. Pé kí Naomi kó ṣọ́ra tó ń bá tún pọ̀ pẹ́. Káwọn kíní burúkú yẹn tún wá, wọ́n sọ pé àwọn wá sàpẹ̀rẹ̀ wọ́n á tọrọ dáríjì. Pé kó sá fún wọn. Kó resist wọn gan pátápátá. Àbí kí ni irú eléyìí? Ẹ̀yin náà lè máa sọ pé kí Naomi dáríjì. Àìmọye ìgbà wọ́n ní kí Naomi dáríjì. Àwọn yìí láìmọye oríṣiríṣi ọ̀nà. Torí a ti ẹ̀ gbọ́ pé wọ́n ní Ashley ó lọ sí school, ó ti wá school Tádéníkáwò, ó ti wá rí ní Lekki. Obìnrin èṣù yẹn, ọmọ èṣù yẹn, ó wá rí Lekki. Wọ́n bá sọ pé olóhùn fẹ́ ra gbogbo building yẹn, ó lọ gẹ́gẹ́ bí ó ní building yẹn kó fẹ́ ra building yẹn, school building yẹn. Kí ni ìtumọ̀ yẹn? Àwọn informant, àwọn agent, àwọn èèyàn gidi
wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn fún tó bẹ̀rẹ̀ sí náà pé Naomi kóbìnrin kan wà ó kíní kan gbádà ó ṣáà describe ẹ̀ wọ́n ní ó lóun fẹ́ ra school yẹn òun fẹ́ ra gbogbo ẹ̀pà building yẹn wọ́n ní ta ni àṣà Ashley èṣù bí èèyàn bí èṣù wọ́n láṣìírí ló wà tó lóun fẹ́ ra school Tádéníkàwò ní Lẹ́kì ṣé mo ní pé ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ ṣe é sọ ọ̀rọ̀ yẹn bí ọ̀rọ̀ àṣírí tó wá fẹ́ ra ó ṣe wá jẹ́ skúlù Tádéníkàwò pé ẹ ò tiẹ̀ fẹ́ ra ilé o àwọn ará owó jíjẹ yẹn náà ni àwọn ará owó jíjẹ yìí náà ń ṣáà ni kí ni ti Ashley láti lọ sí school tó fẹ́ rà kò rí building tó fẹ́ rà ó ṣe wá jẹ́ building school tí Tádéníkàwò tó ń lọ kò sí problem ó dìgbà náà lórí kálukú á jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ kẹ́yìn náà rírú ẹ̀ gbọ́ rírú ẹ̀ rí àlọ́ àwọn obìnrin wọ́n ń bọ̀ lọ́hùn kò ń yá lógún ọdún òun lọ̀rọ̀ wọn kò tẹ́mi kàn mọ̀ ní pé Ọlọ́run ọba òun lolùgbẹ̀san òun lolùdájọ́ ìgbà tí ìjìyà wọn bá máa dé tó máa ká iṣẹ́ tó máa jìyà iṣẹ́ ọwọ́ wọn ó ń bọ̀ o ẹ má bá wọn káàánú rárá torí gbogbo wa yìí náà tó ti ṣojú wa tá a dẹ̀ ti fetí gbọ́ tá a ti fi gbogbo ẹ̀ gbogbo àná la máa sọ pé àwọ̀ tí ẹ̀ lè bá wọn káàánú torí a ti kìlọ̀ fún wọn tó pé wọ́n máa jèrè iṣẹ́ ọwọ́ wọn wọ́n dẹ̀ máa jẹ́ lónípa lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi ní la sọ pé ká gbé sí yín létí bàbá ní ìbárọ́pọ̀ ní kí Naomi kó fa etí ẹ̀ kó ṣọ́ ara gidi gan kó ṣọ́ ara o kí lẹ̀ ń yọ o. Ilẹ̀ ń yọ̀ bí Naomi kò ṣọ́ra ìkìlọ̀ ńlá ni bàbá yẹn kìlọ̀ fún Naomi bí Naomi wá sọ pé òun quiet òun tutù bẹ́ẹ̀ ni tọ́lọ̀ bá ń ṣọ́yàn kéèyàn náà máa ṣọ́ ẹ̀ lọ máa wá wọn láwọn ti dọ́tọ̀ ìdájí ṣiṣẹ́ kí Naomi gbàdúrà fún mi òun náà gbàdúrà fún stop bàbá yẹn ní kò stop it a gbàgbọ́ nínú Jésù ní ọ̀dẹ̀ ní pé ká gbọ́ ẹ̀yin èèyàn mi kí bá mi share kí bá mi like kí bá mi pín débi tí Naomi wà fóun náà kò ṣọ́ra gidi gan ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí ọ bá mi like kí bá mi share kí ẹ bá mi subscribe ẹ ṣé o àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ o in Jesus name bye.